Awuzu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. Ṣàlàáfíà lẹ́wà. Ó tójọ́ mẹ́ta. Please continue to subscribe. Yes, a dúpẹ́ fún gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa wò. A dúpẹ́ gan bet. I need you to subscribe. Ẹ dákun ẹ subscribe. Ṣé ti gbọ́? Mo ti ṣe program ẹ̀yin obìnrin mo fẹ́ bá wí o. Program tí mo fẹ́ ṣe léra wọn yìí. Àwọn obìnrin mo fẹ́ bá wí. Mo ti ṣe program kan níjọ̀wọ́. Tẹ́ bá wo title ẹ̀, mo sọ wípé ọkùnrin kan ní òun níyàwó méjì. Pé ìkan ó mọ juicy, ìkan ní ó no gbẹ. Ó ní bóyá èyí tó ń juicy yẹn because ọmọ sábà juicy, ó ní bóyá ó ń ṣèranù níta ni. Ṣóyé yín. So ìgbà tí wọ́n wá ṣe program yẹn ni ẹrú Ọlọ́run kan tọ́lọ́run bá mi dúpẹ́ fún. Obìnrin ni ó wá pè mí. Ó pè mí, ó ní ọ̀rọ̀ tí mo ohun obìnrin ni o but èèyàn tí mo sọ nínú fídíò yẹn tí mo ṣe ọ̀rọ̀ ọkùnrin ni. Ó ní àmọ́ obìnrin lòun, òun jẹ́rìí sí ọ̀rọ̀ náà pé lóòótọ́ ni. Bóun gẹ́gẹ́ bí obìnrin ara òun ti kú fún ọkọ òun. Mo ní àwùzù billahi minash shaitani rajim. Kí ló fà á? Kí ló fà á? Torí lọ́jọ́ gbèǹde àlùkìyámà ṣe gbọ́ èyí tèmi. Ọkọ àti ìyàwó wọ́n ọjọ́ pè yín ni o. Òótọ́ ni báwa ṣe kánú yẹn o. Wọ́n ọjọ́ pè yín ni. Pé ọkàn ara òun ti kú. Mo ní kó má jẹ́ kó rí bẹ́ẹ̀. Mo ní kó má jẹ́ kó rí bẹ́ẹ̀. Kí ló dé tọ́rọ̀ yẹn fi wá rí bẹ́ẹ̀? Ó ní ó ṣe àṣemáṣe. Ó ní ó ṣe àṣemáṣe. Ó ní ó fún obìnrin tí òun expect, ó ní ó fún lóyún. So nǹkan tó mọ̀ ṣe ni pé òun ó sùn lẹ́gbẹ̀ẹ́ lájà ni. Ṣé kan tó ṣe kó dìde, ọkàn òun ò sí bẹ̀ mọ́, òun ti yọ̀ǹda. So advice tí mo fún lọ́jọ́ náà lọ́hùn. Tó yé yín. Advice mo fún ni pé ṣé ẹ rí ọ̀rọ̀ ọkùnrin ibi táwa ti rí dé báyìí. Ibi tá ti rí dé báyìí. Ọ̀rọ̀ ọkùnrin I'm sorry ẹ̀yin kò tó bá wà lórí platform yìí. We can't do without ọkùnrin. We can't do without ọkùnrin. A dẹ̀ ti rí débi pé wà láìtẹ̀láì sọ́mọ́ bí láwà sí láwà. Gbogbo ọkùnrin the same thing ni wọ́n ẹ̀yin obìnrin. Tó bá sọ wípé ọkọ rẹ̀ kan ò dá tó lọ fẹ́ ọkọ mi the same thing náà ni. The same thing ni. Ṣóyé yín. Gbogbo nǹkan tá à ń gbọ́ lóríṣiríṣi. So wàá wá yá fèrè. Nǹkan tí wàá wá rò ni pé tí Ọlọ́run ò bá fi àṣẹ sí bí mo ṣe sọ fún náà nìyẹn. Tí Ọlọ́run ò bá fàṣẹ sí kò lè fúnyàn lóyún níta. Kádàrá Allah ó ti àkádàrá ni ó ti kọ́ àkọ́mọ́ ni àyànmọ́ ni kádàrá pé bó ṣe máa rìnrìn àjò rẹ̀ nìyẹn. Èèyàn tá a kọ ìyàwó méjì fún ṣó máa níyàwó méjì bí? Èèyàn tá a kọ ìyàwó mẹ́ta fún ṣó máa ní bí? Oníyàwó kan ò ní fẹ́ ìyàwó méjì. Oníyàwó méjì ò ní fẹ́ mẹ́ta. Èèyàn tí ọmọ sì ní ẹ̀bùn látọ̀dọ̀ Ọlọ́run. Ọlọ́run ló fàṣẹ sí. Ọlọ́run ló fún lọ́mọ yẹn. Wàá wá relax ní ìwọ obìnrin. Nítorí pé kí ni ìwọ ti gbọ́ látẹnu èmi on point by two. Èmi on point by two èmi ti advice ẹ lọ́dọ̀ gbèǹde àlùkìyámà. Èmi ó sọ fún wọn lọ tó bá fún mi ní opportunity láti sọ̀rọ̀ pé Olúwa mo bá sọ̀rọ̀ pé kó túraká pé ìwọ Ọlọ́run ìwọ ló fún lọ́mọ. Nítorí pé ó ti mọ̀ nínú àkótí yàn wá ìwọ obìnrin pé ìwọ obìnrin ó ti yàn wá látòdì ọ̀run pé ìyàwó rẹ ọkọ rẹ ó fẹ́ ìyàwó lé ẹ. Ìwọ ló jẹ́ ìyálé kí ọkọ rẹ ó sì fẹ́ ìyàwó lé ẹ. So yẹ ó ti wà nínú àkọọ́lẹ̀. Tẹ́ bá wá sọ pé ẹ̀ ń bínú torí ìtọ́ Ọlọ́run a jẹ́ pé ẹ fẹ́ yí ọ̀rọ̀ Ọlọ́run padà. Ẹ má bínú. Ẹ mọ̀ wá sọ wípé torí pé ọkọ kan ti ṣe bákan ta ẹ wá dira yín síkùn. Ẹ wá di pé ẹ wá di arúgbó ọ̀sán gangan. Ẹ wá bẹ̀rẹ̀ sí ní wíńkù lójú. Rárá ẹ relax, enjoy the moment, enjoy the flow. Àsìkò tọkọ rò tẹ̀ wá nífẹ̀ẹ́ yín nìyẹn. Èmi ó ṣe advice kan o ní ẹ̀yin obìnrin tí ọkọ yín ò bá ti ṣe bẹ́ẹ̀. Ṣó yé yín? Tàbí tẹ́ ẹ ti ń gbọ́ fìnìfìnì pọ́kọ yín ti ṣe bẹ́ẹ̀ ó ti fún yàn kan lóyún níta ó ti ná ọmọ níta. Èmi ó fún yín ní advice kan o lẹ́yìn before I finish this one. So bí mo ṣe advice yẹn náà nìyẹn pé kó túraká èló láyé. Mo ti máa ń sọ fún yín pé enjoyment fa. Tó bá jẹ́ pé bóyá enjoyment èmi ò fẹ́ hypocrite àwọn kan sọ pé hypocrite enjoyment ni pé ká kírun. Normal a máa kírun to make us closer to our God. A máa gbàwẹ̀ to make us closer to our God. Enjoyment ẹnu méjèèjì ẹnu òkè àtẹnu ìsàlẹ̀ lẹ́ni. Nígbà tí ọkọ ẹ bá gbé bẹ́ẹ̀ tó wá sára bí ara gọ́ǹkì bí ara dúnkì
bí ara eégún bí o sara bí ara kí lórúkọ rẹ̀ sef unmovable atom kò tẹ̀ kì í ṣe eégún I'm sorry kò í ṣe eégún because eégún tí wọ́n tẹ̀ mọ́ move from one place to another àwọn unmovable object bíi òkúta ó wá sára ẹ bí òkúta nílẹ̀ẹ́lẹ̀ ó wá sọ pé tó pọ̀ ọkọ ẹ ti ṣe báyìí rárá jẹ́ kí n sọ fún ẹ̀wọ̀ obìnrin òun ló ní agbára rẹ̀ tó ṣe òun ló ní omi ara rẹ̀ tó ṣe relax your body tó bá wà ní kàtógórì àwọn tó ń gbádùn ìbálòpọ̀ ọkọ rẹ̀ relax gbádùn ọkọ rẹ̀ mọ́ sọ ó ti ṣẹlẹ̀ náà àbí ó ṣàlè reverse ẹ̀ ìyẹn ò ní pé kó tó wà kó mọ́ fún ara rẹ̀ ní enjoyment mọ́ darúgbọ̀ sán gangan wọ́n jẹ́ kí wọ́n fi ẹ́ jayé wọ́n jẹ́ kí wọ́n pa ẹ́ tí wọ́n jẹ́ kí wọ́n sọ ẹ́ di ya sọ fún wọn pé ìṣe múra relax múnú ẹ̀dùn kí àwọn ìyàwó tuntun yẹn gan mọ́ rí ẹ kí wọ́n mọ́ fún wọn ní competition lọ ẹ mọ́ sọ̀rọ̀ ayé darúgbó tó pé ọkọ yín wá fẹ́ ìyàwó mi síbi kan ṣóyè yín kádàrá ni àyànmọ́ ni ẹ̀yin sì kọ́ lẹ́kọ́ ẹ̀ lè change kádàrá ìwọ náà ló yàn tó yẹ kó wọn náà yàn látọ̀ ọ̀hún wá pé kí ìyàwó rẹ pé kí ọkọ rẹ fẹ́yàwó lé ẹ ọkọ rẹ ò ní fẹ́yàwó lé ẹ that is it so àyànmọ́ rẹ ni so ẹ gbà bẹ́ẹ̀ mo ṣe sọ fún obìnrin yẹn and as I'm talking I may be up now but mo sọ fún ní cool and she appreciated it so now ẹ jẹ́ kí n lọ further kí n lọ sí ẹ̀yin tèmi tí ẹ sì fi ọkọ mi olówó kò tó bẹ́ẹ̀ kí ni kò èèyàn tó tó bẹ́ẹ̀ wọn ò tí ì bí èèyàn tó sorry I'm coming. èèyàn tó tó bẹ́ẹ̀ ṣóyè yẹn ẹ má bínú èèyàn tó tó bẹ́ẹ̀ wọn ò tí ì bí àtọ̀ nǹkan tá a máa ṣe lélẹ̀ ẹ̀yin tèmi ìwọ tí ọkọ rẹ ò bá tí ì ṣe bẹ́ẹ̀ ṣóyè ìjọ tó bá gbọ́ pé wọ́n ní ọkọ rẹ mọ̀ fún yàn lóyún tó o sì fẹ́ bí wọ́n ṣe ń ṣe sí ẹ tí wọ́n ṣe ń pretend sí ẹ bí wọ́n ṣe ń gbé ẹ jáde pé ìwọ ni olórí ilé ìwọ ni beauty queen tí wọ́n á gbé ẹ lọ sí tree tí wọ́n ṣe ń showcase ẹ bóyá ọkùnrin yẹn ti cheat ẹ ní níbì kan ló fi ń ṣe nice sí ẹ ṣóyí ẹ o sáàmọ̀ díẹ̀ o ti fi pé ọkọ rẹ nífẹ̀ẹ́ rẹ o wá gbọ́ níbì kan pé ọkọ rẹ ti fún yàn lóyún àbó ti bímọ síta to maintain that love to maintain that enjoyment mọ́ yọjú. It is difficult ẹ̀yin tèmi ẹ jẹ́ kí n rojú yín it is difficult to hold the way I'm saying it like that it is difficult to behave this way o gbọ́ kọkọ ẹ níyàwó dẹ̀ tí òun dẹ̀ enjoy wọn kó tọkùnrin bá ti ṣèkà tọkùnrin bá ti ṣe wọ́n ti fún yàn lóyún ta wọ́n ti ṣèkà sóye yín wọ́n mọ̀ fẹ́ nice wọ́n fẹ́ mọ̀ ṣe nice òwò dẹ̀ ti gbọ́ pé ó ti fún yàn lóyún torí tọ́lọ́n mọ̀ enjoy ara rẹ lọ ṣe bí pò gbọ́ ṣé bí pé kí ni ṣé bí pé ò gbọ́ obìnrin ni mò ń bá wí ẹ̀yàn ọkùnrin ẹ mọ́ bínú mò ń bá obìnrin wílé ni àwọn obìnrin là ń bá we have to talk sense ourselves ṣóyè yín ẹ mọ́ bínú. wàá ṣe bíi pé ò gbọ́ bó bá gbọ́ ṣe bíi pé ò gbọ́ tó bá gbé wá fún ẹ sọ pé rọ́ ni tó bá ní o ká lọ sọ pé ò lọ torí pé tó bá ti gbọ́ ìjọ tó bá ti gbọ́ ìjọ náà ni gbogbo affections gbogbo love gbogbo ẹ̀ ìjọ náà ni ó máa crash wọ́n ní after all nǹkan tí wọ́n try láti bò ó kú ti open wọ́n gbé ẹ sókè tẹ́lẹ̀ torí pé kíní yẹn ò tí open ni ìgbà yẹn ni wọ́n wá ṣẹ̀ṣẹ̀ wá gbé ìyàwó yẹn wá bẹ́ ẹ nínú ilé ìgbà yẹn wọ́n wá sọ wípé gbogbo affections yẹn ó ti tán so tẹ bá gbọ́ ẹ̀yin obìnrin tẹ bá gbọ́ ẹ má jẹ́ kí fídíò yìí pọ̀ tẹ bá gbọ́ mi tí irú ẹ̀ bá ṣẹlẹ̀ mọ́rànjú mọ́ sọnù mọ́ yín rẹ̀ lè kán nínú tó ti gbọ́ mọ́ yín rẹ̀ lè kán nínú so bí mo ṣe ń bá ọ̀rọ̀ mi lọ ẹ̀yin ti tèmi ò ní ṣe bí pé o gbọ́ wàá ṣe bí pé nothing wàá so that if you want the love to continue bẹ́ẹ̀ náà sì ni enjoy yourself with your husband enjoy yourself nítorí pé kí ni jẹ́ kí wọ́n sọ pẹ̀lú ẹnu ara wọn mọ̀rànjú jẹ́ kí wọ́n fẹnu ara wọn sọ pé ìkan táwọn lọ ṣe leléyìí o but as at that time ìwọ gan ti mọ level ẹ o ti mọ ibi tó gbé dé o ti mọ ibi tó bá dé ọ̀rọ̀ mi ò jù báyìí lọ this is on point by 2 using my words for others bye for now.